A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé Mudashiru Ọbásà ti sọ gbangba wípé òun ti gba ipò gẹ́gẹ́ bí adarí ilé ìgbìmọ̀. Ọbásà sọ èyí lónìí Ọjọ́bọ̀ lẹ́yìn tí ó padà sí ilé ìgbìmọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti DSS fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti rọ̀ ọ́ nípò ní ọjọ́ 13 oṣù Kínní. Nígbà tí wọ́n béèrè bóyá wọ́n ti dá a padà sí ipò adarí ilé ìgbìmọ̀, Ọbásà ní kò sẹ́ni yọ òun fẹ̀kàn tẹ́lẹ̀ tàbí rọ òun nípò nítorí ohun gbogbo ló ní ìlànà. Níwọ̀nba ìgbà tí wọn kò ti tẹ̀lé ìlànà, kò sẹ́ni yọ òun nípò. Ìròyìn jábọ̀ wípé Ọbásà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n jọ wọlé sí ilé ìgbìmọ̀ láàrin aago 12 ọ̀sán òní Ọjọ́bọ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n yọ̀ǹda àwọn ẹ̀ṣọ́ aláàbò agbẹnusọ Mojísọ́lá Mẹ́ràndá. Síwájú àkókò yìí ni fàákájà lórí ipò adarí ti ń wáyé ní ilé ìgbìmọ̀ lẹ́yìn tí wọ́n yọ Ọbásà tí wọ́n fi Mẹ́ràndá rọ́pò rẹ̀. 90% ọmọ ilé ìgbìmọ̀ ni wọ́n fi ẹ̀sùn kan Ọbásà wípé kì í ṣe adarí dáadáa, a máa fi gbogbo ìgbà pẹ́ dé ilé ìgbìmọ̀, kò ní ìbọ̀wọ̀ fún ẹnikẹ́ni ní ilé ìgbìmọ̀ títí kan gómìnà, àṣìlò ipò, ìdúkookò mọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ìgbìyànjú àti yanjú rògbòdìyàn ilé ìgbìmọ̀ ni àwọn olóyè láàrin ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ àwọn gómìnà àná bíi olóyè Bísí Àkàndé láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Ṣẹ́gun Ọ̀ṣọ́bà láti Ògùn àti Akínwùmí Àǹbọ̀dé láti ìpínlẹ̀ Èkó ṣe tẹ̀lé àṣẹ Ààrẹ Bọ́lá Tinubu lópin ọ̀sẹ̀ tí ó kọjá láti ní ìpàdé. Ọ̀kan lára àwọn Governors Advisory Council (GAC), Olóyè Mọ́ráínà Táíwò fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ń gbèrò láti yan ẹnìkan nínú àwọn aṣòfin 7 láti Lagos West fi rọ́pò Ọbásà àti Mẹ́ràndá gẹ́gẹ́ bí aṣòfin tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alákòóso àgbà fún àjọ tó ń gbógun ti ayédèrú oúnjẹ àti egbògi NAFDAC, akàwégboyè Mojísọ́lá Adéyẹyẹ ti ké gbàjarè lórí àwọn tí wọ́n ń dúnkookò mọ́ ọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ NAFDAC yòókù bí ó ṣe ń pe àwọn aláṣẹ kí wọ́n dáàbò bò wọ́n pẹ̀lú ewu tí ó wà nínú iṣẹ́ wọn. Bákan náà ni ó béèrè fún èrè ikú lórí àwọn tí wọ́n ń pèsè ayédèrú egbògi àti àwọn tí wọ́n ń tà á lórílẹ̀-èdè. Níbi ìpàdé tí ó wáyé lánàá Ọjọ́rú ní ilé agbára ìlú Àbújá ni Adéyẹyẹ ti ṣe àfihàn àwọn ayédèrú egbògi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà tí iye rẹ̀ tó tírílíọ̀nù kan náírà níbi ìkọlù tako ayédèrú egbògi tó ń lọ lọ́wọ́. Ọ̀gá NAFDAC ṣe àfihàn wípé níbi ìgbìyànjú wọn ni wọ́n ti gba ọkọ̀ 87 tí ayédèrú egbògi tí wọ́n ti gbégi dí tí ọjọ́ ti lọ lórí wọn àti tí wọn kò pójú òṣùwọ̀n gbà kalẹ̀. Lára rẹ̀ ni egbògi láti ọ̀dọ̀ àjọ USAID àti UNFPA tí wọ́n fi ṣètọrẹ àánú bíi antiretroviral drugs, male and female condoms àti àwọn ohun èlò mìíràn tí wọ́n fi ta wọ́n lọ́rẹ. Wọ́n ní ìgbésẹ̀ NAFDAC yìí jẹ́ èyí tí ó ní agbára jùlọ pẹ̀lú àfojúsùn sí ọjà ńlá 3 tí ó gbajúgbajà ní Aba ìpínlẹ̀ Abia, Onitsha ní ìpínlẹ̀ Anambra àti Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó. Director General fún NAFDAC sọ̀rọ̀ lórí bí àwọn òṣìṣẹ́ ṣe kojú ìgbìyànjú àti jí wọn gbé àti àwọn tí wọ́n kojú wọn láti fìyà jẹ wọ́n lẹ́nu iṣẹ́ wọn. Oṣù 6 sẹ́yìn ni wọ́n jí ọmọ òṣìṣẹ́ wọn kan gbé ní ìpínlẹ̀ Kano ṣùgbọ́n tí Ọlọ́run kó yọ. Adéyẹyẹ ní òun tìkálára òun ní ọlọ́pàá 2 tí ń bá a gbé fún gbogbo ìṣẹ́jú 24/7 ní ìlú Àbújá àti Èkó. Òun kò lè jáde láì jẹ́ wípé ọlọ́pàá tẹ̀lé e. Èyí kì í ṣe ìgbésí ayé tí òun ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n kò rí ọgbọ́n dá sí i nítorí wọ́n gbọ́dọ̀ gba orílẹ̀-èdè kalẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé òun fi ọgbọ́n ṣe é. Ìpèníjà Adéyẹyẹ yìí jọ ti akàwégboyè Dora Akunyili tí ó darí àjọ NAFDAC láàrin ọdún 2001 sí 2009 tí àwọn elégbògi olóró ń lépa kiri látàrí ìjàkadì rẹ̀ tako ayédèrú egbògi.
Ìjàkadì àkúrẹ̀lẹ̀ yìí jẹ jáde látàrí ikú mọ̀lẹ́bí rẹ̀ lóbìnrin kan tí ó jáláìsí lẹ́yìn tí ó gba ayédèrú oògùn insulin. Ìjàǹgbara rẹ̀ ni ó yọrí sí bí wọ́n ṣe ti ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìpò oògùn àti ọjà pa, tí ó mú ìpèníjà rẹ̀ pọ̀ sí i àti ìgbìyànjú àti ṣekú pa á ní ọdún 2003. Gẹ́gẹ́ bí àkúrẹ̀lẹ̀ ṣe ṣe, náà ni Adéyẹyè náà ṣe ní ọkàn akin àti palẹ̀mọ́ gbogbo ohun tí ó jọ ayédèrú egbòogi láì wo ìpèníjà tí ó dìrọ̀ mọ́ ọn. Ó wá rọ ìjọba kí wọ́n ṣe òfin tí ó le sí i láti lè fi dẹ́kun okòòwò tí ó lè fa ìpalára fún ọmọlàkejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú àwáwí lórí owó náírà tó ti ń ní agbára sí i àti owó epo tó ń wálẹ̀, Mínísítà fún Iṣẹ́ Dave Umahi ti ké sí àwọn iléeṣẹ́ tó ń pèsè símẹ́ǹtì kí wọ́n ṣe àdínkù owó símẹ́ǹtì wọn sí 7,000. Ó fi ọ̀rọ̀ owó náírà tó ń gbérí àti àdínkù owó epo kọ́ àtúpalẹ̀ òfin ọrọ̀ ajé tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀. Mínísítà wá ṣe ìkìlọ̀ fún àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ MTN àti iléeṣẹ́ agbaṣẹ́ṣe RCC Nigeria Limited lórí ìdádúró tí wọ́n ń ṣe sí iṣẹ́ ojúnà márosẹ̀ Enugu sí Onitsha. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ Umahi, Uchenna Orji, ni mínísítà ti lérí láti mú MTN lórí ìṣòro owó tí ó bá tibẹ̀ yọ, nítorí ìjọba kò lẹ́jọ́ bá wọn rò títí di ìgbà tí iṣẹ́ á fi parí. Umahi sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn aṣojú iléeṣẹ́ méjèèjì MTN àti RCC. Mínísítà fún Iṣẹ́ Ìpínlẹ̀ Mohammed Bello Goroyo àti Permanent Secretary ní Mínísítírì Ọ̀gbẹ́ni O.O. Adébíyì, gbogbo wọn ni wọ́n wà níbi ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ní òun gbà wípé ìkùnsínú wà láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá ẹgbẹ́ ni Ààrẹ Tinubu tí ó tún jẹ́ adarí ẹgbẹ́ ti rọ àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí kí wọ́n ṣe sùúrù. Bákan náà ni ó kànńpá fún ìgbìmọ̀ òṣìṣẹ́ tí Abdullahi Umar Ganduje ń darí kí wọ́n má rẹ̀wẹ̀sì nínú ìgbésẹ̀ wọn àti mú ìrẹ́pọ̀ wà láàrin ẹgbẹ́. Tinubu ní òun mọ̀ wípé ìgbìmọ̀ òṣìṣẹ́ ń ṣiṣẹ́ takuntakun, inú òun sì dùn sí èyí, ṣùgbọ́n kí wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùlàjà Reconciliatory Committee ní gbogbo ìpínlẹ̀ tí yóò máa ní ìjíròrò pẹ̀lú àwọn adarí tínú ń bí. Òun bẹ̀ wọ́n kí wọ́n ṣe sùúrù. Síwájú àkókò yìí ni alága gbogboògbò ẹgbẹ́ APC Abdullahi Umar Ganduje fi dá gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ lójú wípé ìṣèjọba rẹ̀ ti gùn lé ìgbésẹ̀ ìlàjà láàrin àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí. Ìgbésẹ̀ yìí sì ti ń so èso rere. Ganduje ní nípasẹ̀ ìjíròrò ni wọ́n fi ń rí ọ̀rọ̀ yanjú láàrin àwọn olóyè láàrin ẹgbẹ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn kan tí ó ṣe gbòógì nínú ẹgbẹ́ kan kọ̀ láti bá wọn kópa nínú ìpàdé àná. Láti rí Ààrẹ àná Muhammadu Buhari, igbákejì ààrẹ àná akàwé-gboyè Yẹmí Ọ̀ṣínbàjò, Rotimi Amaechi, Malam Nasir El-Rufai, Dókítà Káyọ̀dé Fáyẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, akọ̀wé ẹgbẹ́, Amòfin Felix Morka ní àìwá wọn kì í ṣe ìṣòro nítorí èrò tí ó wá pọ̀ jàǹtìrẹrẹ. Ó ní kò sí ìpàdé ẹgbẹ́ òṣèlú tí 100% ọmọ ẹgbẹ́ lè kópa, gbogbo aṣojú ẹgbẹ́ ni ó sì kópa nínú ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àjọ Nigerian Supreme Council for Islamic Affairs (NSCIA) lábẹ́ adarí ààrẹ gbogboògbò àti Sultan ìlú Sokoto Alhaji Muhammad Sa'ad Abubakar Kẹ́ta ti rọ àwọn Mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè kí wọ́n ṣe àkíyèsí oṣù Ramadan fún ọdún 2025 bẹ̀rẹ̀ láti ọ̀la ọjọ́ Ẹtì. Sultan pe ìpè yìí nínú àtẹ̀jáde tí akọ̀wé NSCIA akàwé-gboyè Ishaq Olóyèdé bu ọwọ́ lù
lónìí ọjọ́bọ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé bí wọ́n bá ti lè kófìrí oṣù títí alẹ́ ọ̀la, á jẹ́ wípé wọ́n á kéde ìbẹ̀rẹ̀ ààwẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹta tí í ṣe ọjọ́ àbámẹ́ta. Ṣùgbọ́n bí wọn kò bá kófìrí oṣù lálẹ́ ọ̀la, á jẹ́ wípé ọjọ́ àìkú ni ààwẹ̀ yóò bẹ̀rẹ̀. Ìgbìmọ̀ wá gbà á ládùúrà kí Allah dá gbogbo ẹ̀mí mùsùlùmí sí láti lè kópa nínú oṣù Ramadan kí wọ́n lè jẹ àǹfààní rẹ̀ dójú àmì. Bákan náà ni ìgbìmọ̀ yìí rọ àwọn oníṣòwò kí wọ́n má kó oúnjẹ pamọ́ tàbí fi owó kún un lọ́nà àìtọ́ ní àsìkò Ramadan, bí wọ́n ti ń kí gbogbo mùsùlùmí lágbàáyé kú ìpalẹ̀mọ́ Ramadan kí Allah ṣe é láṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.